ẹ jẹ́ ká yọ sentiment àbòsí, ẹ jẹ́ ká yọ kúrò. Ká gbà pé lóòótọ́ àti òdodo kò sí ẹni tó máa wà lórí ipò olórí orílẹ̀-èdè tó máa jẹ́ kí tàbí tó máa fẹ́ kí orílẹ̀-èdè yẹn kó pín lórí òun. Wọn ò ní gbà. Iye ẹ̀mí tí ò bá ṣòfò kò ní kàn wọ́n bẹ́lòmíì tó débẹ̀. Nǹkan kan náà ló máa fẹ́. Òun náà máa fẹ́ ṣèjọba lórí gbogbo ẹ̀yà tó ń bẹ lórílẹ̀-èdè yẹn ni. Gbogbo àwọn tó ń campaign nísìn pé àwọn fẹ́ di ààrẹ orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ á kàn béèrè lọ́wọ́ ara wa ni pé èwo ni ò mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí? Èwo ló sì ní ọ̀nà àbáyọ? Ta ni yóò gbà wá? Lórí pé wọ́n bọ́ǹbù, wọ́n ju àdó olóró ní Maiduguri ní Borno lọ́hùn. Lẹ́yìn ijọ́ mélòó kan, ìwé ìròyìn tó jáde lónìí, Punch, wọ́n ní ààrẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n sọ̀rọ̀ wípé ẹ mọ́ mi kan o, ó ń tán lọ náà nìyẹn o. Àwọn ará bíi bí wọ́n ṣe ti ń pa ara wọn yẹn, nǹkan tí wọ́n máa ṣe last náà nìyẹn. Bó bá jẹ́ pé èyí tí wọ́n sọ ni wọ́n kọ jáde. Mo wá rò ó, kán mọ́ mi kàn, káràlú mọ́ mi kàn, èyí tí wọ́n máa ṣe last ó ń tán lọ nìyẹn, torí wọ́n ti ń para wọn. Anyway, ẹ jẹ́ á fi sábẹ́ comment section kí lèrò wa pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Then aráàlú ò mì kàn torí pé kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn kó fi ti àwọn ará ìṣíwájú kó fi kọ́gbọ́n. Èyí tó ń ṣẹlẹ̀ sáwọn tá à ń sọ yìí, tá a ní òpin tí wọ́n ó ṣe rèé, bó bá tó fi máa tó jọ́ méjì jọ́ mẹ́ta, ẹ tún gbọ́ nǹkan míì lápá ibòmíì. Lórí kíni? Lórí pé à ń sọ pé allegedly, eléyìí kì í ṣe allegedly mọ́. Pẹ̀lú àwọn ẹ̀rí káàkiri lórí íńtánẹ́ẹ̀tì àti nǹkan tó ń ṣẹlẹ̀ táyé ń fojú rí, ayé ti kúrò láyé ìdẹ́rùbara ẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Agbára tó wù bá ní lò ó kó sáà. Bọ́lọ́run bá ṣì wà lókè, kò sẹ́ni tí ò lè mú. Wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè, wọ́n níyẹn ni agenda tó ń fa ọ̀rọ̀ terrorist. Wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn mùsùlùmí àti orílẹ̀-èdè tí ó máa lo ṣàríà, tí wọ́n pa constitution orílẹ̀-èdè tì. Èyí tó ń ṣẹlẹ̀ ní tí gbogbo àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀míṣòfò fi dìde bí wọ́n ṣe ń dìde bí wọ́n ń dìde lọ́hùn, àwọn kan tó ń gbáradì. Orílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni wọ́n ń bọ̀. Ṣebí a gbọ́ nínú ìròyìn pé àwọn kan wà Libya, wọ́n tún dárúkọ àwọn yẹn. Lórí orílẹ̀-èdè Nàìjíríà yìí nìkan ni. Ẹ̀yin olóṣèlú ẹ̀dẹ̀ yìí fò kiri. Sinmi à ń fò kiri, a fẹ́ lọ gbá, a fẹ́ làwo, ẹ̀ẹ́dẹ̀ sinmi campaign 2027. Ṣé òṣèlú 2027 ni solution, ọ̀nà àbáyọ sí insecurity, ìyẹn àìsétò ààbò? Ìbò yẹn ní ọ̀nà àbáyọ sí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà bí ẹ̀mí ṣe ń ṣòfò tó? Bó bá jẹ́ àwọn ara wọn náà ni wọ́n ń para wọn, bí wọ́n bá wá lè para wọn, tá a nígbàgbọ́ pé àwọn ara wọn ni, ṣé wọn ò pa wọn míì? Ṣé wọn ò ní pa wọn míì? A ní kí ìjọba
kán jáde kán sọ̀rọ̀ lórí tí àwọn aráàlú ń sọ tí wọ́n ń gbépò yí ẹnu tí wọ́n ń mẹ́nubà wípé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè ẹlẹ́sìn kan ni. Ààrẹ èèyàn bọ́ta kó sọ fún wa pé irọ́ ni. Báwọn èèyàn bá dẹ̀ máa rò ó, wọ́n mọ̀ béèrè lọ́wọ́ ara wọn, ìbéèrè ni o, ṣé kìí ṣe pé ìjọba mọ̀ sí kinní tó ń ṣẹlẹ̀ yìí? Ìbéèrè ni o. Ṣé ẹ pá sọ pé wọ́n mọ̀ sí? Ṣé ìjọba mọ̀ sí kinní tó ń ṣẹlẹ̀ yìí? Ṣé ìjọba ò mọ̀ sí kinní tó ń ṣẹlẹ̀ yìí? Nígbà tí ò sọ́nà àbáyọ, tí ò sí ọ̀rọ̀ kankan, tó jẹ́ wípé bó bá ti ṣẹlẹ̀ tán, tẹ́mí èèyàn ti sọnù tán, ẹ̀yin service chiefs, ó yá, ẹ gbábẹ́ lọ. Àwọn pípù yìí dẹ̀ máa àlọ́ ni, wọ́n ó ti pa àlọ́ lẹ̀ pé àwọn ń bọ̀ wá gbabi báyìí. Wọ́n á dẹ̀ wá, wọ́n á dẹ̀ lọ. Lẹ́yìn ìgbà bá lọ tán làwọn mílítírì ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe gudugudugudugudu. Wọ́n dẹ̀ dá ẹ̀mí àwọn sójà légbodò. Àwọn wo ló wà lẹ́yìn àwọn pípù yìí? Ṣé wọ́n wà nínú ìjọba? Ìbéèrè ni o. Ṣé wọn ò sí nínú ìjọba? Kí ló dé tí ìjọba ò lè forúkọ wọn léde tàbí kó fọwọ́ òfin gbé wọn? Why tí wọn ò gbé Gúmí? Tó bá ní ìdí pàtàkì tí wọn ò fi lè gbé Gúmí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí, ó yẹ kí ìjọba níbi tí orílẹ̀-èdè bá ti dáadáa, tí ò sí àbòsí, tí ò sí ìwà ọ̀daràn àbí ìwà ìbàjẹ́, ó yẹ kí àwọn elétò ààbò ti jáde pé ìdí tá a fi tí ì lè gbé Gúmí tàbí àbá nǹkan kan lọ́wọ́ ẹ̀ àbí a gbé kí ni wọ́n lágbẹnusọ fún? Kí lọ́fíìsì agbẹnusọ wà fún? Ṣé àwọn àti ẹ̀ṣìwádìí kankan lórí ẹ̀ ni àbí kò ní ìdí? Gbogbo àwọn eléyìí ń jẹ́ káwọn èèyàn máa rò wípé ṣọwọ́ yín mọ́. Kò fẹ́ dàbẹ̀ pé tó ń ṣẹlẹ̀ yìí kan àwọn olóṣèlú. Wọ́n á ríro nǹkan tó kàn wọ́n ní 2027. Now, ìjọba ìbílẹ̀ àbí ìjọba ìpínlẹ̀ ti lábẹ́ Almaroof Sheriff, owó tí wọ́n ná sórí wípé wọ́n rehabilitate, wọ́n fi ń dá àwọn Boko Haram àtàwọn agbésùnmọ̀mí tọ́wọ́ tẹ̀, wọ́n fi ń dá wọn padà, wọ́n fi ń rehabilitate wọn, wọ́n fi ń sọ wọ́n déèyàn láàrin ìgboro. Kò tí ì pọ̀dún káàbọ̀, 7.1 billion naira. Ó wà nínú bọ́jẹ̀tì ni, bọ́jẹ̀tì nílẹ̀ Haúsá. Àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa Almaroof Sheriff àti Kazeem Shettima nípa ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí. Tí ìjọba ìpínlẹ̀ bá ná 7.1 billion naira lórí àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì ń padà bọ́ǹbù lù yẹn, ọmọ Yorùbá, a ní láti kíyèsára dáadáa. A ní láti kíyèsára. Báwo ni àwọn ìṣòro yìí, báwo ló ṣe lè dópin? Ṣó máa dópin? Ta ni yóò dópin ẹ̀? Kò ṣètò ààbò, ẹ má jà tanra wa jẹ o. Ẹ̀yin láláàbò ara yín o. Ọ̀nà wo la gbà dáàbò bora wa? Ó yẹ káàbò ti bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀, yàtọ̀ fún inú ilé wa, àdúgbò wa, lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀. Èwo ló ń pèsè ààbò? Ọ̀nà wo ni wọ́n ń gbà pèsè ààbò? Pàápàá jùlọ sí ọ̀dọ̀ àwọn ọba wa. Gbogbo security vote tí wọ́n ń gbà yìí, kò sí nǹkan tó ní kó mọ̀mọ́ dé ọ̀dọ̀ àwọn ọba kán lè ṣètò ààbò àdúgbò wọn. Ọmọ Yorùbá ò gbọdọ̀ dákẹ́, torí wípé Yorùbá a kì í ṣe ẹlẹ́sìn Islam àbí Kìrìsìtẹ́nì o, ẹlẹ́sìn àbáláyé ni wá o. Tí a bá wá gba ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, kò wá yẹ ká fààyè sílẹ̀ kán pa wá tán, kán pa wá run, kán pa ìran wa run, kán pa ilẹ̀ wa run lórí nǹkan tí kì í ṣe tiwa. Ọlọ́run ni tiwa. Àwọn baba ńlá wa bẹ̀rù Ọlọ́run pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àbáláyé tó nígbà yẹn lọ́hùn.
ṣùgbọ́n yẹn ò ní ká ti àwọn churches ìgbà yẹn dé kán má máa gun ewé àtegbò wọn lọ. ẹni tó jó lórí ẹ̀sìn nígbà náà lọ́hùn, àwọn náà wọn ò pa àṣà rẹ̀. wọ́n ti fi àwọn ẹ̀sìn gba àṣà wa lọ́wọ́ wa nítorí àti kó wa lẹ́rú, torí wọ́n mọ̀ pé agbára ń bẹ nínú àṣà wa. Ta ni ó wá gbà wá? wọ́n kọ̀, wọn dárúkọ àwọn tó ń sponsor àwọn pípù yìí. ṣé wọn ò mọ̀? ẹ fi sábẹ́ comment section. wọn ò gbọ́ kí lèrò tiwọn. wọ́n dẹ̀ ní nǹkan kan ni wá. ṣé àmọ́ deceive ara wa pé nǹkan kan náà ni wá báyìí? ẹni tó ń pa yín, ẹni tó ń pa àwọn ènìyàn, tó ní ẹ̀sìn tó ní kẹ́ ẹ wá ṣe. a sọ pé sí mùsùlùmí ọ̀dà, ṣùgbọ́n ẹ̀kọ́ tí àwọn ará bí yìí fẹ́ gbé wá, tí wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé tẹ́ ẹ̀ bá gbà á, pípa làwọn ọ̀pá yín run. ṣé ẹ̀kọ́ ti Ọlọ́run ni? terrorist gbogbo lábẹ́ mùsùlùmí àwọn ará òkè ọ̀yà, Takurawa, Boko Haram, oríṣiríṣi, ICC, oríṣiríṣi ló ti dé o. wọ́n ní wọ́n ti fi ṣàríà sínú constitution Nàìjíríà. àwọn èèyàn ń sọ, wọ́n ní wọn ò mention Kìrìsìtẹ́nì ń bẹ. ẹ gbé jáde, ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n á sọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n á sọ̀rọ̀ lórí 2027. ìjọba ó tún fún àwọn èèyàn kan lápọ̀ìntmẹ́ǹtì. ṣé ṣe pé ìfàyè sílẹ̀ kí nǹkan táwọn èèyàn ń sọ yìí kó lè bá wá sí ìmúṣẹ? bí ìjọba ò bá mọ̀ nípa ẹ̀, tó rà àsọpọ́n mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n bó ṣe ń lọ yìí, dídákẹ́jẹ́ a máa sọ̀rọ̀. ìdákẹ́jẹ́ ẹlòmíì tí wọ́n bá ń gbààyàn létí, tẹ́nìkan dákẹ́jẹ́, ẹni tó dákẹ́jẹ́ yẹn, ìtumọ̀ pé inú ẹ̀ dùn sí ẹni tó ń gbani létí ni. wọ́n ní a máa sọ̀rọ̀. àwọn militian, àwọn Fúlàní, àwọn terrorist yìí, wọ́n ń pa àwọn sójà. ṣáwọn sójà yẹn ò níran? wọn ò lẹ́bí? àwọn tí àwọn tẹ́ni repentant ni wọ́n tẹ́ ń dà márùn ara àwọn èèyàn. a gbọ́ pé àwọn tó ń gbé láàrin èèyàn táwọn èèyàn mọ̀ náà wà nídìí bọ́ǹbù Maiduguri. lára àwọn tí wọ́n ti ná 7.1 billion naira láti rehabilitate, ẹ má bínú, láti rehabilitate ìgbésí ayé wọn. wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn èèyàn. wọ́n ní napep ni wọ́n lò àwọn márùn. wọ́n dẹ̀ ti náwó orílẹ̀-èdè Nàìjíríà lé wọn lórí. ṣàpẹẹrẹ àwọn tó wà lára àwọn tó ń sponsor wọn ò tíì sí. ṣé nítorí òṣèlú àti torí ẹ̀sìn ṣàríà? ṣe rọ́rọ̀ ṣàríà yìí àti láti islamize orílẹ̀-èdè Nàìjíríà, àwọn aráàbí ò kọyí ẹ̀mí tó bá máa lọ sí. ọmọ Yorùbá kan ti sọnù àwọn àáfàá wípé gbogbo ohun táwọn ní làá jù ú lẹ̀, kì bá àtàn lórí ẹ̀mí àwọn lórí ṣàríà. sọ̀rọ̀ nìyẹn? ṣọ́lọ̀ ló ran yín lélẹ́yìí? ṣé election ni solution sí problem àìsétò ààbò, insecurity? tá a bá tanra wa, ìjọba ò nígbàgbọ́ nínú division. yes, ṣùgbọ́n àwọn aráàlú fẹ́ kán ya àwọn Jésù. sorry, wọ́n ya kán ya àwọn Yàsítánì. ṣùgbọ́n wọ́n ní Yàsítánì lòun fẹ́ bọ́ ọ gbé. oní òsáyè lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àwọn ará bíi ní dandan ní sẹ́ẹ̀ ẹ̀ ní choice. ṣùgbọ́n ìjọba ò rí ibi tì wá sí láti gbà wá kúrò lọ́wọ́ wọn. dídákẹ́jẹ́ ìjọba ó fẹ́ mọ́ nítumọ̀ sáràlú pé àjẹ́ńdà láti islamize orílẹ̀-èdè Nàìjíríà, láti sọ di ẹlẹ́sìn kan, ṣé kò fẹ́ máa jọ bẹ́ẹ̀ báyìí? àwa ò sọ pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n dídákẹ́ yín yìí ó ń affect wa. kì í ṣe wípé kẹ́ ẹ ní ìgbà bá ṣẹlẹ̀ tán, táwọn arábí sọ pé àwọn ń bọ̀ níbì kan tí wọ́n dẹ̀ lọ, tí wọ́n dẹ̀ succeed, làwọn sójà ọmọ wa ṣe ìṣe gbùdùgbùdù. àwọn tí wọ́n lọ bọ́ọ̀bù Maiduguri yìí, tí wọ́n ti wà lára èèyàn, lára àwọn tí wọ́n ní wọ́n repent, láwọn tí Yorùbá mú, tí wọ́n ń fà lé àwọn agbófinró lọ́wọ́, táwọn gómìnà kọ̀ tí wọn ò ṣe tó yẹ fún Àmọ̀tẹ́kùn, kí gbogbo ilẹ̀ Yorùbá ní Àmọ̀tẹ́kùn.
ṣé ò mọ ní ọ̀rọ̀ òṣèlú nínú ṣá? ṣé ò fẹ́ mọ́ jọra wọn? ṣé táwọn èèyàn ń sọ nípa ìjọba àti Islamization àti àwọn olóṣèlú pé dídákẹ́ wọn yẹn ó fẹ́ dàbẹ̀ ni pé ṣé èsì pé wọ́n lọ́wọ́ sí i, ṣé èsì pé wọ́n mọ̀ pé n tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. ta ló máa gbà wá? àwọn pípì yóò kí ẹ o láti pa gbogbo orílẹ̀-èdè run nítorí àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan. ṣé àwọn olóṣèlú kọ̀ọ̀kan ò máa sponsor wọn? ṣé wọn ò máa lò wọ́n fún òṣèlú? ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ resources o, ó ti kọjá ọ̀rọ̀ genocide nìkan o, ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ sọ di ti ẹlẹ́sìn Islam, àwọn ará òkè ọya yìí, Fúlàní yìí, wọ́n ń kó oríṣiríṣi àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò wọlé lójoojúmọ́. bí wọ́n dẹ̀ ṣe ń sọ, tó bá jẹ́ ìlú míì ni ibi káàmpù tí wọ́n dé sí yẹn náà wọ́n ti máa pa wọ́n rẹ́. ṣé àwa ń fi wọ́n sílẹ̀ ni láwọn ológun, ní bàálù òfurufú, ní àwọn ológun ojú òfurufú tí wọ́n lè máa tètè pilẹ̀ eléyìí kí ìrókò rẹ̀ tó máa gbẹbọ. láti kékeré tí wọ́n ti ń bẹ̀rẹ̀, kí ló dé tí ìfọwọ́lẹ́rán wá pọ̀ fẹ́yìn olóṣèlú àtẹ̀yìn ìjọba wa, pàápàá jùlọ ẹ̀yin tilẹ̀ Yorùbá? ẹ má jẹ́ kógun wọlé tọ̀ wá. ṣé ẹ rò pé possible kí ìran tiwa àti àwọn ìran yẹn tí ìgbàgbọ́ wa ò papọ̀, táwọn wà nígbàgbọ́ nínú ìpínyà, ṣé ẹ rò pé possible ká jẹ́wọ́ Nàìjíríà? ẹ mọ campaign yín lọ, Ọlọ́run wà lókè. ṣùgbọ́n tẹ́ ẹ bá sinmi dídákẹ́ wàhálà ìfẹ̀míṣòfò yìí, Ọlọ́run ó bí yín. gbogbo ẹ̀dá tó bá mọ̀ ń pẹ́ pátápátá lọ́lọ́run ó bi léèrè, tọ́rọ́ Ọlọ́run ò sọ fún yín pé ẹ̀sìn báyìí lòun ń ṣe. Ọlọ́run ò dẹ̀ dálé ayé lẹ́lẹ́sìn kan. ẹ̀yin kọ́ lẹ máa dájọ́ ẹlẹ́bọ, ẹ̀yin kọ́ lẹ máa dájọ́ kèfèrí, torí ìwà tẹ́yin ń wù yìí ó kọjá tẹlẹ́bọ, ó dẹ̀ kọjá kèfèrí. nígbà tí wọ́n máa ń pè jihadi ní ogun mímọ́ holy war, ṣé ẹ mọ̀ wípé problem ti wà? ọ̀nà wo níjọba fẹ́ gbà ràn wá lọ́wọ́? èyí tẹ́ ń fò kiri tó. àwọn tá a fẹ́ dẹ̀dẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn ò lè gbà mọ́ o, eléyìí lè fa àwọn ìyá o. ẹ fi ti Maiduguri ẹ fi kọ́gbọ́n o. owó tí wọ́n ná lórí àwọn repentant 7.1 billion naira, àwọn náà tí wọ́n ní wọ́n ti repent ni wọ́n lọ bọ́ǹbù Maiduguri. wọ́n mú wọn lẹ̀ Yorùbá, wọ́n fà wọ́n láwọn agbófinró lọ́wọ́. don't take law to your hand. bẹ́ẹ̀ ni òfin orílẹ̀-èdè Nàìjíríà ni. mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì Jùgbà Màsà. Ṣeun Agboola lórúkọ tèmi. bitter truth ni, ó ṣòro ó sọ fẹ́ni tí ò ní bẹ̀rù Ọlọ́run, ó ṣòro ó gbọ́ fẹ́ni tí ò ní bẹ̀rù Ọlọ́run tára ẹ̀ dẹ̀ kò tọrọ. ṣùgbọ́n Ọlọ́run ló fi rán wa, àwa máa sọ. ní ẹ mọ́ campaign 2027, ṣùgbọ́n ẹ tún fa ọ̀rọ̀ ètò ààbò dání, kẹ́ ẹ dẹ̀ jáde sọ̀rọ̀ pé ṣé lóòótọ́ nítorí àti islamize orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ráìdì àwọn ẹlẹ́sìn yòókù ní wàhálà ìṣepọ̀ tó báyìí? ṣé torí òṣèlú ni? ṣé torí ilẹ̀ tí wọ́n fẹ́ gbà ni? then kí ló ń sọ̀pù ọ̀rọ̀ state police? ẹ mọ̀jọ́ jọ́rọ̀ ẹ̀ náà, ibi ẹ̀rù ọ̀rọ̀ ìjọba ti máa ń bà wá lẹ́rù rèé. wọ́n ní kàn Fúlàní darandaran kán kó bọ́n lẹ̀, wọn ò kó lẹ̀. wọ́n ní state police kíákíá, àgbọ̀n nǹkan kan mọ́. bó o la ṣe débi? kí la kàn lórílẹ̀-èdè Nàìjíríà? ààbò wa dọ̀wọ́ Ọlọ́run, ọ̀dọ̀wọ́ èmi àti ẹ̀.